Hello, ẹ̀yin audience wa. Good morning o, good afternoon, good evening o. Ẹ dẹ̀ kú alẹ́ lásìkò tá a wà yìí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi. Ẹ ṣé, ẹ ṣé tẹ́tí sí wa. Ó ga o. Ilé ayé yìí, ṣé ogun láyé ni? Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa, ṣé ogun láyé ni? Torí story tá à ń gbọ́ ní ààfin Ọ̀ọ̀ni of Ifẹ̀. Ìyẹn fi hàn wá pé ṣé àṣẹ ogun láyé? K'Ọlọ́run kó ṣàánú wa. K'Ọlọ́run kó gbà wá o lọ́wọ́ àwọn tó ń ṣọ́ ni tá ò ṣọ́. Eléyìí kà wá láyà, ó kà màmá. Ó lágbára jù. Ṣé bá ṣe máa wò náà nìyẹn? Ṣé bí kábíyèsí ó ṣe máa wò náà nìyẹn? Ṣé kábíyèsí ń gbọ́ gbogbo àbí tó ń fojú rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Tí ẹ̀ tí gbúrò pé kábíyèsí tí ẹ̀ make any comment sí gbogbo nǹkan tá à ń gbọ́ yìí. Eléyìí lágbára fún wa o, ó lágbára, ó lágbára. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀? Àṣé mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ààfin tá à tí ẹ̀ mọ̀. Ọpẹ́lọpẹ́ àwọn íńtánẹ́ẹ̀tì tá à ń rí gbogbo ẹ̀, tá à ń rí tí gbogbo tó ń sọ fún gbogbo àwọn aráàlú pé pé nǹkan máa ń ṣẹlẹ̀ láàfin ọba kábíyèsí. Eléyìí máa lágbára pẹ̀lú àwọn ìyàwó tó lọ ń fẹ́, àwọn ìyàwó túláàsì. Àṣé báyìí ní ilé ayé ṣe rí. Eléyìí lágbára o. Àṣé bí ilé ayé ṣe rí rèé. Kábíyèsí Ọjájá, Ọlọ́run á máa ṣọ́ yín, a kó yín yọ. A ṣọ́ yín pẹ̀lú àwọn. Ẹ má bínú, ẹ má bínú. So, Ọlọ́run á ṣọ́ kábíyèsí pẹ̀lú àwọn olórí àpàpàǹdodo tí kábíyèsí lọ pè wọlé. Àwọn ìyàwó yín kábíyèsí wọ́n máa ń ṣe bẹbẹ. Wọ́n máa ń pa itù. Wọ́n wá ń ṣe bíi pé àwọn àti Ọlọ́run ni wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀. Wọ́n ń ṣe bíi pé àwọn ni wọ́n dá ààfin Ilé Ifẹ̀ fún báwọn ni wọ́n dá fún. Ní àwọn ìyàwó kábíyèsí ni mò ń sọ̀rọ̀ èyí o. Almost all of them. Wọ́n máa láwọn ò ṣe kábíyèsí léṣe. Wọ́n máa sọ pé àwọn ò ní han kábíyèsí lé mọ̀. Tó bá jẹ́ pé kábíyèsí Ọjájá ó jẹ́ ẹnìkan tí t'Ọlọ́run ti dá òun àti Naomi ìyàwó ẹ̀. Eléyìí lágbára o. Kábíyèsí ẹ má dákẹ́ mọ́, ẹ má dákẹ́ jù. Kábíyèsí ẹ má dákẹ́ jù. Ẹ jẹ́ kí ìyè yín ṣí sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Because destruction, wọ́n ní olè kì í wá bí kò ṣe láti pa àti láti parun. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àwọn ìyàwó tẹ fẹ́ ní bí kọ̀ǹpútà lẹ fi fẹ́ wọn, bí Mercury lẹ fi fẹ́ wọn, bí nǹkan I don't even know nǹkan tí mo lè ṣàlàyé bó ṣe wọlé. Wọ́n kàn wọlé ṣísẹ̀-n-tẹ̀lé. Àwọn gan pàápàá wọn ò gbádùn ìyàwó tó ń gbé wọn, àbí báwo ná ṣe ń sọ. Wọ́n ń gbé wọn níyàwó. Ìyàwó, a mọ̀ pé láyé ìyàwó, wife, tí wọ́n bá ti ń fẹ́ ìyàwó, ìgbádùn ni. Lóbìnrin náà máa ń gbádùn. But ẹ̀yin ìyàwó kábíyèsí, tẹ fi tìtorí ìjàmbá tẹ fẹ́ wá ṣe ní ààfin kábíyèsí. Tẹ wá fi tìtorí ẹ̀, tẹ wọlé tán, tẹ wá ń plan against kábíyèsí. Eléyìí máa lágbára. Kábíyèsí, do something now. Kábíyèsí, ẹ sọ nǹkan kan, ẹ sọ kìkì ọ̀rọ̀ kan. Àṣẹ wà lẹ́nu yín. Ẹ̀yin lẹ ní ààfin.
Tẹ́ ẹ bá accept àwọn people yìí, wọn ò ní wọlé. Nemesis ló máa ń ṣẹlẹ̀ yìí. Kábíyèsí, àwọn tí ẹ kó wọlé láìtọ́, lọ́nà àìtọ́, yes. Àwọn tí ẹ kó wọlé lọ́nà àìtọ́, wọ́n máa ń ṣe síà. Wọ́n máa fẹ́ destroy kingdom yín kábíyèsí. Pé tí wọ́n kàn lè destroy ẹ̀ because gbogbo nǹkan ó wà lọ́wọ́ yín, ẹ̀yin lẹ kó wọn wọlé. Mo mọ̀ pé wọ́n ṣe kó wọn wọlé bẹ́ẹ̀ náà lè ṣe máa kó wọn jáde. Because tẹ́ ẹ bá ya ṣe eléyìí, these people wọ́n lè ṣe, they can do and undo, of which they have just started it. Kábíyèsí, ẹ mọ bí ẹ ṣe máa ń ṣe àwọn ará bí báyìí. Àṣẹ wà lọ́wọ́ yín, àṣẹ lè wà lẹ́nu yín. Eléyìí tí ń pọ̀ jù. So yín pé eléyìí tí ẹ wà, ẹ sọ pé kí Naomi máa bọ̀. Èèyàn rí iná, wọ́n ní kó wá wọnú ẹ̀. Ta ló lè ṣe? A lè blame olórí Naomi o. A lè blame ọmọ yẹn rárá. Wọ́n ní iná ń jó, there is fire on the mountain. Ẹ wá ní kí ọmọ yẹn máa bọ̀. Kó lè dúró kábíyèsí. Mo ti sọ fún yín, ẹ mọ bí ẹ ṣe máa fi àdúrà jagun. Ẹ fi àdúrà jagun pẹ̀lú Naomi. Nǹkan tí Naomi fi ń ṣe àṣírí tí Ọlọ́run tó fi ń túnú àṣírí àwọn oníṣẹ́ ibi wọ̀nyí. Ṣé fi pé agbára èṣù ó ju t'agbára Ọlọ́run lọ? No! Ẹ wo bí Ọlọ́run ṣe ń jà fún Naomi. Ìyẹn lẹ máa fi mọ̀ pé kò sí ẹni tí Ọlọ́run dá tí ò lè mú. Ẹ wo bí Ọlọ́run ṣe ń jagun fún. Agbára èṣù dà níbi tí Jésù ti ń jọba. Òun ni Ọlọ́run fi ń han Naomi. Kábíyèsí, ẹ wo bí àṣírí àwọn ìyàwó yín ṣe ń tú. Àwọn ìyàwó oníṣẹ́ ibi. Mission tẹ fi fẹ́ wọn ọ̀tọ̀, mission wọ́n disappoint yín gan. Kábíyèsí. I know they have already disappointed you. Kábíyèsí. Do something. Do something. Bí wọ́n ṣe wọlé nìkan ṣe jáde. Mo mọ̀ pé Ọlọ́run á ràn yín lọ́wọ́ kábíyèsí. Ọlọ́run á ṣe tí yín láṣepé. Eléyìí lágbára o. Torí náà, ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ààfin yín. Kábíyèsí. Ẹ̀yin èèyàn wa, ẹ bá fi ìtókù sí comment section torí eléyìí lágbára. Ẹ̀yin èèyàn wa, àwọn part 2 wà fún yín. Ẹ ṣé tẹ́fi ń tẹ́tí sí wa.